ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o, ẹ gbà mí o, ẹ wà tarí mi o. Èyí tó ṣẹlẹ̀ mi ò tó yìí tí kú dé o. Mo ná mọ, mo níyàwó tó ẹgbẹ́ mi lọ́lọ́run ní kí n sì máa rí bùkátà wọn gbọ́. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ gbà mí, mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹ gbà mí. Bàbá Láwórì ti ké gbàǹjarè síta pé kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn lágbàńlá ayé kí wọ́n dìde o kí wọ́n gba òun kóun má bàa joyè májìyà gbé lọ́wọ́ Koko Zaria. Nínú fọ́nrán kan tí gbajúgbajà òṣèrékùnrin náà tó ṣe síta, ìyẹn ọmọọba Adé Àdèlé tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Láwórì, òṣèrékùnrin náà nínú fọ́nrán ọ̀hún tó sọ síta, ó jáde síta láti sọ̀rọ̀ lórí bí àwọn kan ṣe fọ́ ìgò mọ́ lórí níbi ayẹyẹ kan tó ti lọ ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí adarí ètò, ìyẹn níbi àyájọ́ ọjọ́ ìdímù. Láwórì ṣe lálàyé pé níbi ayẹyẹ ọ̀hún làwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò kan tí wọ́n kóra wọn jọ pọ̀ àti àwọn òṣèré mìíràn tó jẹ́ akọrin tá a bá ń sọ̀rọ̀ nípa orin fújì wà, léyìí tá a ti rí àwọn olórin bíi Súlé Àlàó Màláíkà. Ó ní kò pẹ́ tí òun gba gbohùngbohùn láti bẹ̀rẹ̀ dídarí ètò ní ẹnìkan wá láti wá pe òun, léyìí tó sọ wípé ẹnìkan ń pe òun láàárín ibì kan níbi tí agbo náà wà. Ó ní òun fi ọ̀rọ̀ náà ṣe pé òpè ní ṣọlá, òun sì lọ láti lọ yọjú sí ẹni tí wọ́n jíṣẹ́ rẹ̀ yìí, ṣùgbọ́n nígbà tí òun dé ibẹ̀ ló jẹ́ wípé Koko Zaria ni ẹni tí wọ́n ránṣẹ́ pé òun yìí. Òṣèrékùnrin náà sọ wípé ìdí tí Koko Zaria ṣe ránṣẹ́ pé òun ni wípé òun kò ṣe àfihàn rẹ̀ kíkún láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ó wà níkàlẹ̀ àti wípé òun ò mọ̀ wípé ó wà níbi ayẹyẹ náà. Ó ní òun sọ wípé òun yóò ṣàtúnṣe kété tóun bá ti padà dé iwájú lórí ìtàgé àti wípé òun ò mọ̀ wípé ó wà níbi ètò náà ni òun ò ṣe dá mọ̀ gẹ́gẹ́ bí èèyàn pàtàkì. Ṣùgbọ́n ṣàdédé ni arákùnrin náà sọ wípé òun gbọ́ ìró ìgò lórí òun nígbà tí òun fẹ́ yíṣẹ́ padà láti máa lọ tukọ̀ ètò lọ kó tó di wípé ọ̀rọ̀ bẹ́yìn yọ. Láwórì tún tẹnumọ́ pé nígbà tóun máa fi lajú o, ilé ìwòsàn ni òun lajú sí nítorí ọgbẹ́ tó lágbára ní ìgò tí wọ́n fọ́ mọ́ òun lórí náà ló dá sórí òun. Ó ní kódà ẹ̀jẹ̀ òun pọ̀, ó lágbára débi wípé òun ò ní agbára kankan mọ́, òun ò tiẹ̀ mọ ibi tóun wà, òun ò lè gbápá bẹ́ẹ̀ òun ò lè gbẹ́sẹ̀. Ó ní ohun tó ṣe ní láàánú ni wípé nígbà tí òun tún máa lajú nílé ìwòsàn, Koko Zaria ni òun tún lajú rí nílé ìwòsàn tó wà pẹ̀lú òun. Òṣèrékùnrin náà tún ṣàlàyé pé ohun tó yani lẹ́nu jùlọ tó sì dùn òun ni wípé Koko Zaria kì í ṣe ọ̀tá òun, bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rẹ́ òun. Òjò ti ń pagún àwọn bọ̀ ọjọ́ sì pẹ́ pé ṣó wá yẹ kó jẹ́ irú eléyìí yóò tọwọ́ Koko Zaria ṣẹlẹ̀ àti wípé bí òjò bá ń pa ìkan ọ̀rẹ́, èjì jọ ń pa àwọn méjèèjì pọ̀ náà ni. Ó tẹnumọ́ wípé ó jẹ́ ohun tó dunni jọjọ wípé olè kì í jàgbà kó má ṣe é lójú fìrí. Ìyẹn túmọ̀ sí wípé ní ibi tí ẹni tóun pè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wà nírú eléyìí ti ṣẹlẹ̀ sí òun. Bẹ́ẹ̀ mo kò á máa lápẹẹrẹ. Koko Zaria náà bọ́ síta o láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà, láti wí tẹnu rẹ̀ lórí bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, torí wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Koko Zaria ṣàlàyé pé irọ́ pátá ni Láwórì sọ àti wípé àwáwí òun ni ọ̀rọ̀ náà. Ó ní ìjà ṣẹlẹ̀ lójú agbo níbi tí ètò náà ti ń wáyé. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé wípé Láwórì ló ń tukọ̀ ètò níbi tí ayẹyẹ náà ti ń wáyé. Ó ní nígbà tí ìjà náà bẹ́ sílẹ̀, ọpẹ́lọpẹ́ wípé òun dìde, òun ni òun fi rí Láwórì dù tí ẹ̀mí ò fi bọ́. Ó ní nítorí ojú agbo ń bẹ̀ ni wọ́n ti fọ́ ìgò náà mọ́ lórí. Ó ṣàlàyé wípé òun gan lòun gbé lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti rán orí náà, tí òun sì sọ gbogbo owó tí wọ́n fi tọ́jú ẹ̀ pátá láì ṣẹ́kù èèpìnì. Ó ní ṣùgbọ́n ṣá o, ohun tó ṣokùnfà ọ̀rọ̀ yìí gan ni tí ò sì wọ̀n ṣẹ̀dá Ọlọ́run kan ni wípé látàrí pé òun kò jẹ́ ìpè Láwórì léyìí tí ó pe òun síbi pasí kan láìpẹ́ yìí. Oró yìí ni Láwórì gbì sínú tó fi pa irọ́ bàǹtàbàǹtà yìí mọ́ òun. Bákan náà ló tún mẹ́nu bà wípé ọ̀rẹ́ tímọ́tímọ́, ọ̀rẹ́ ìmùlẹ̀, tẹ̀gbọ́n-tàbúrò iye kan, òun ni MC Olúọmọ àti bàbá Àwórì. Ó ní tẹ́ ẹ̀ bá sì gbàgbé, ìjà wà láàrin MC Olúọmọ àti Koko Zaria léyìí tó jẹ́ pé ìjà náà pọ̀
tó sì lágbára. Koko Zaria tẹnumọ́ wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti náwó kọ àrùn nù o nítorí pé Láwórì gan sábẹ́ ìka kan ni. Ó ṣàlàyé wípé ìjà MC Olúọmọ òun ni Láwórì ń gbé o nítorí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Ó ní olè kì í jàgbà kó má ṣe é lójú fìrí. Ó ní àti wípé iṣẹ́ MC Olúọmọ gangan ni Láwórì wá fi jẹ́ níbi ètò náà. Ìjà MC Olúọmọ ni Láwórì ń gbé. Ní báyìí ọ̀rọ̀ ti wá di oyin ṣe àgbọn ṣe ìkàndù ṣe ojú olóko rèé ó wú kòǹdùkòǹdù ni. Láwórì ti jáde wá tó sì takú pé àyàfi kí Koko Zaria pèsè ẹni tó fọ́ ìgò náà mọ́ òun lórí ní àlàáfíà lè jọba nítorí pé kò ṣeé ṣe fún àjèjì kankan láti mọ ẹdìyẹ funfun nínú ìṣasùn onílé tí kò bá ní ìmọ̀ onílé nínú. Ó ní àjèjì kò lè jókòó sí ibi tí Koko Zaria wà kírú àjèjì bẹ́ẹ̀ sì dìde kó sì mú ìgò níwájú Koko Zaria kó sì fọ́ mọ́ òun lórí. Ó ní nítorí wípé ìgò tí òun rí yìí tí wọ́n fọ́ mọ́ òun lórí ọ̀hún ló jẹ́ irú ìgò ọtí tóun rí níwájú Koko Zaria kó tó di pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ó ní nítorí ìdí èyí gbogbo ẹnu lòun fi sọ pé Koko Zaria gan ni onílù tó ń lù fún ìrùmí tó ń jó lórí omi. Ó ní nítorí ìdí èyí òun ò ní gbà ìkòkò onígbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ o. Àyàfi tí Koko Zaria bá lè fa ẹni tó hùwà yìí jáde sí gbangba wálíà. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n ṣàánú òun kí ìyà yìí kó má jẹ òun gbé, kí wọ́n má fọwọ́ ọlá gbá òun lójú, kí wọ́n má rẹ́ òun jẹ. Ó tún ṣe é lálàyé wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀dọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá láti lọ fi ọ̀rọ̀ náà tó wọn létí. Ó ní ṣùgbọ́n ṣá o ọ̀rọ̀ ọ̀hún kò hàn kedere síta mọ́. Mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony. Mo ń ṣe program lọ lọ́wọ́ ni mo dédé rí ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí. Mo ní ta ló ń pè mí? Wọ́n ní Koko Zaria. Bí mo ṣe déwájú Koko Zaria, ìgbà tí Koko Zaria máa sọ̀rọ̀, Koko Zaria sọ kéwu ṣé mi ò ráwọn bí yìí ni? Ó dá ẹ má bínú tí bá dé orí stage nsìn máa ṣe correction. Mo wá ń gbọ́ ẹnìkan tó ń sọ pé ṣé Láwórì mi? Wọ́n ní Láwórì mi. Ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí, ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time. Bí ṣe ń bá Koko Zaria sọ̀rọ̀ tí máa tọ́nù báyìí, bàbá ẹ̀ náà mú gò màtẹ́ tó àwọn wájú àwọn Koko Zaria ni ìgò màtẹ́ ó bò mọ́ mi lórí ni gbáà. I was wet with my blood and I lost consciousness. Ìgbà tí mo dé hospital, nǹkan tí mo máa rí ni pé wọ́n rán orí mi. Brain mi wá bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Mi ì lè sọ̀rọ̀, mo kàn ń wò sùn báyìí ni. Nígbà kan wá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n lé mi nílé jáde mú ẹ̀rù àmà bà mí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Gbogbo àwọn orí lápapọ̀ ẹ má sùn, ẹ yí ẹ gbà mí o, ẹ má jẹ́ kó gbẹ̀mí mi lílù mi o. Mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o, mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o, ẹ gbà mí o, ẹ wá tarí mi o. Èyí tó ṣẹlẹ̀ mi ò tó èyí tí kú dé o. Mo ná mọ́, mo níyàwó tó ẹgbẹ́ mi lọ́lọ́run ní kí n fi máa rí bùkátà wọn gbọ́. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ gbà mí, mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣe yí ẹ gbà mí. NDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa
yàn ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.